lásìkò táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí ń múra láti dá wàhálà sílẹ̀ lọ́wọ́ tẹ̀ wọ́n lóṣogbo. ọwọ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ṣíṣe ẹgbẹ́ òkùnkùn anti-cultism unit nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́dẹ ìyẹn Nigeria Hunters and Forest Security ti tẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn 4. agbègbè ológun náà nílùú Òṣogbo tí í ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọwọ́ ti tẹ àwọn 4 lọ́jọ́ Sunday ọjọ́ 23 oṣù keje ọdún yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́. lásìkò tí wọ́n ń jíròrò tí wọ́n sì ń dira ogun lọ́wọ́ láti lọ kojú àwọn igun ẹgbẹ́ òkùnkùn mìíràn tí wọ́n jọ ní ìtàkùrọ̀gàn lọ́wọ́ ni ọlọ́dẹ kan kọjá tó sì farabalẹ̀ gbọ́ gbogbo ohun tí wọ́n ń sọ. kíá ló ti ta àwọn ọlọ́pàá lólobó tí àwọn yẹn náà sì lọ síbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹnìkan péré ni wọ́n bá lára wọn pẹ̀lú ìbọn ìbílẹ̀ kan tó gbé lọ́wọ́. òun náà ló sì ṣàtọ̀nà bí wọ́n ṣe rí àwọn 3 yòókù mú. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá ṣàlàyé pé gbogbo agbègbè ológun náà ọ̀hún làwọn ikọ̀ tó ń gbógun ti ṣíṣe ẹgbẹ́ òkùnkùn gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lọ́jọ́ náà. Ọ̀pálọ́lá ké sí àwọn aráàlú láti tètè máa fi ìròyìn tí yóò jẹ́ kí ọwọ́ ba àwọn ọ̀daràn tó àwọn ọlọ́pàá létí. ó sì fi dá wọn lójú pé àwọn tí wọ́n bá ta wọ́n lólobó bẹ́ẹ̀ àwọn yóò bo àṣírí wọn ò sì ní jẹ́ kómi tẹ̀yìn wọ̀gbìn wọn lẹ́nu. ó ní bá a ṣe tètè gbọ́ pé àwọn èèyàn náà ń dira ogun láti lọ síbẹ̀ tí kì í bá ṣe ẹni tó tètè fi tó wa létí bóyá nǹkan ìbá ti bàjẹ́ ká tó gbọ́. nítorí náà mo rọ gbogbo àwọn èèyàn wa láti jẹ́ kájọ gbógun ti ìwà ọ̀daràn láwùjọ wa kí wọ́n tètè máa ta wá lólobó. mo sì fi dá wọn lójú pé a ò ní dárúkọ wọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.